Èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin, èyé Akin. Ìjọ̀gbọ̀n lé wàhálà dé o. Rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mòye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ ni. Kò fọmọ ṣeré rárá. Èyé Akin tí mo bá ròde. Àfíjú ni kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan kọ́ ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Èyé Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyé Èkìtì tó délu Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rótìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáyín bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lólò tí gbogbo ọmọ gẹ́yàn wọṣẹ́. Tèmi ni yóò gbà, tèmi ni yóò mú. Màá lù ọ́ o, màá lù ọ́ o, màá lù ọ́ o. Bá mi ṣètọ́jú Àdìgún security tí mo bá ròde. Ó ṣọ́ wọn lówùúrọ̀, ṣọ́ wọn lọ́sàn, ṣọ́ wọn láṣálẹ́. Àdìgún o, olórí púpọ̀ tẹ̀lé. Òun Yèyé Akin fine fancies wọ́n ti jọ lẹ́pọ̀. Yèyé Akin onítèmi adúmáradán. Yèmí nù, mọ́ kè sí mi mọ́ o. Ó ní ta ni ká fi màmá wé o, kò sẹ́lòmíràn. Èmi lè yẹ Akin, èmi mo bí wù mí. Agbọ́mọ dání afẹsẹ̀jọlẹ̀ lọ́gànjọ́ òru. Nímọ̀ mi nù. Bọ́mọ ò bá sùn, yèyé ò ní lè sunwó. Mọ́ yọ̀ fẹ́ mọ̀ mi. Bọ́mọ ò bá jẹ, yèyé ò ní lè. Àdìgún olórí burúkú wèrè. Àdìgún látẹ̀rẹ̀ lọ ṣíṣe ọ̀ṣà ọlọ ní àmọ́. Àdìgún mọ́ mi mo wá o. Orí rẹ̀ burú kẹ́pẹ́ mẹ́ta ọ̀ àdáhùn òkú ẹ̀mẹ́ta náà ipò òkú ní pópó. Yákí bá fòkè mú ìfọṣọ á. Yákí. Àbáṣà Yákí má jẹ́ àpò mi kọ́ yájẹ́ ọ̀rọ̀ ní kẹ̀ fọṣọ. Ẹ kẹ̀ fọṣọ ń bọ̀. Olóògbé orí bùtùbùtù bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ kò ṣẹ́ṣá. Yákí Yákí. Kò sórí mi. Ayé rẹ̀ ń bọ̀. Kú jàre ọmọ. Mọ̀ṣá. Àmọ́ mi filẹ̀ ẹjọ́ ń ṣe mà. Mọ̀ṣá. A ọṣẹ́ o. Ọmọ mú. Èyí kí wọ́n kọ́ nílò àlò. Ọkọ rẹ̀ òun náà ló kẹ́kẹ́ àwọn ní orí aṣọ rẹ̀ ní ìyàn bẹ́ẹ̀ sẹ́ẹ̀dì rẹ̀ kọ́kọ́ bẹ̀rẹ̀ fún àpọ̀. Bàbá mọ̀ mọ́ sí pé tí mi pa ọ́ ni o. Ọyọ́ jẹ́ mi kọ́kọ́ jẹ́ mi ṣàkẹ́rẹ́ fún ọkọ̀ ọkọ̀. Àkọ́kọ́ gbé ọmọ ayé jí sọmọ́lẹ̀ bẹ́ẹ̀ ni. Wàá jọmọ́lẹ̀ kété rírí kẹ̀ nínú rẹ̀ á jáde. Ṣèbó orí bí mo ṣe gbọ́, wàá gbó. Etí aṣọ náà ti máa ń bẹ̀rẹ̀ aṣọ. Wàá métí rẹ̀, wàá métí, wàá sẹ́, wàá sẹ́. Ẹ bí jáwọ́ mi. Ó Àdìgún. Ó fẹ́ jòkó. Kúṣẹ́ o, ilẹ̀, ọ̀rẹ́. Onídúró mi ẹ ṣeun o. Onídúró mi ẹ ṣeun o. Àǹtí, onídúró mi ti jókòó lọ́sẹ̀ tí o. Lọ́tọ́ kàn mí pọ̀ ẹ fẹ́ ṣe wà ní. Àwọn tó ń níṣan ìwé lọ wọn ìgbénu lé ilé tẹ́rí gan ó yẹ ojú ìtẹ̀sí wa. Onídúró mi ẹ ṣe o. Àwọn tó ń ní gẹ̀ẹ́dì lọ tó ń gbé gẹ̀ẹ́sì wàhálà ìyá wọn lápá. Àwọn nìyẹn. Ire o. Onídùúró ni wọ́n gbọ́ ti mú olówó ti páká ó ti páká o. Jí látàárọ̀ òun aṣọ mẹ́ta
èjì àbọ̀ gan ni èpè mẹ́ta Mọ́mì, mo máa fọ tán sínsìn. ọdẹ àtúntò ọmọ kó ṣe kò ṣe bẹ́ẹ̀ Ẹ má bínú mọ́. ṣé bó wọ́n ti kára lọ́wọ́ níṣan àbá lọ́wọ́ níṣan. Mo ń fọṣọ yẹn mọ́. Fọṣọ. Bẹ́ẹ̀ni màmú. Ètò mẹ́ta kò kó kémi ìwé ní mẹ́ta ètò èjì àbọ̀ kò kó sómi látọgbọ̀n ìṣẹ́jú kò sílẹ̀ yó. Ẹ jẹ́ ń fọ ẹ jẹ́ kọ́ bá kí n bá wà ọ́ yó. ọtí fọ́. Mo ti fọ. ọtí fọ́. Bẹ́ẹ̀ni màmú, mo ti fọ. aṣọ kan fọlẹ́ yìí tó wà bó ṣe é pé kọ́ ọ bá kò sí ọ̀fọ̀ṣọ́. Bẹ́ẹ̀ni màmú, mo ti fọ mọ́. ayé àdìgún wo. Akin o. Ìyá Akin kí ló ṣẹlẹ̀ náà? Ìyá Akin kí ló ṣẹlẹ̀? Mo ní kó má máa pè mí ní ìyá Akin, èyí Akin, èyí náà. Ẹ̀yin àtẹ̀dẹ̀ yìí, babe. What have you done to my mom? She asked me to wash the plate and I'm washing them and she's complaining that it's not. I'm complaining. Èyí rẹ̀ á complaining. Àbá rẹ̀ á complaining. Mẹ́ẹ̀pẹ̀ mi lè yá Akin o. Mi ìṣà èyí Akin, èyí Akin. Èyí Akin. Ṣé bá ní washing machine mọ́tò? Ẹ má stress ọmọ ọlọ́mọ náà. Kí ló ṣẹlẹ̀? Ṣé bó ọdún ẹbú mi àjùyà lójú ọkùnrin lè Mọ́mì, ẹ má bínú mọ́. Ọmọ gidi tún lè lé iná. Ṣé bó dress dáadáa? Mo ti rúra ọmọ kan fẹ́ yọ akọ̀yìn ọmọ mi sí mi. Irọ́. Ọdẹ fẹ́ kọ̀yìn ọmọ mi sí mi. Mọ́mì, ẹ má bínú. Yọ kọ́ kọ̀yìn ọmọ mi sí mi. Ṣé mi àtẹ ayò gbẹnu lè? Ẹ frustrate Jẹ́mi me yá gbé now. báyìí rẹ̀. Babe, just let me calm wash down. it. No, see. What did you do to my mom? I Kí ló don't ṣe fún mom sí mi understand. She náà? asked me to wash the clothes and I've been washing them. Inú mi dẹ̀ ti dùn pọ́ ti láìkẹ́. I don't know what to do. Yeah, don't worry, see, she's just in a bad mood. O sure fún mi pé. Èyí rẹ̀ kọ́ bá bẹ̀ mo jẹ́ pé èyí àbá rẹ̀ ṣépè o. Èyí àbá rẹ̀ á ní bad mood. Mọ́mì, ẹ má bínú. Àtúwọ̀lọ́ jẹ́ kí mi yá sábà lára ni. Ìyá Akin ẹ̀ẹ́dẹ̀jọ́ náà. Èyí Akin. Gbẹ̀rù rẹ̀. Gbọ́dúgbọ́ báyìí náà lọ́mọ ìgbóhùn gbòòrò fún ọjà òlé. Don't worry, I'll call you. Ọlọ́jà olórí burúkú. Ìpẹ̀lẹ̀ kóòdì ní ti nọ́mbà ọmọ mi lórí fóònù rẹ o. Bọ́bọ̀ jẹ́ mi ní nọ́mbà ọmọ mi lórí fóònù rẹ mọ́ o. Ayé rẹ máa bọ́ o. Ìyá Akin mi láìpọ̀ tẹ̀ ṣe. Mi láìpẹ́ o. Mi nǹkan láìpẹ́. Ẹ ṣe ká máa lọ sí ìlú Gàmí. Mi ẹ lọ síbi kankan, ilé ọmọ mi ni màá gbé. Adigun o. Ṣọ̀kọ̀dá pa ọ́ ni àrà pa ọ́ ni. Ṣọ́pẹ́ ọ̀yọ́ mi, ọ̀sásẹ̀yìn ògiri, ọ̀yọ́jú. Yá kí aṣọ yẹn kọ́kọ́ sínú omi kọ́ fọ́. Yakin. Yakin kan. Ayé rẹ̀ á lọ̀nù. Yakin. Ó yà kọ̀. Òṣè kan náà ni. Ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ìmọ́tótó ilé, ìmọ́tótó aṣọ, ìmọ́tótó oúnjẹ, ìmọ́tótó ló lè ṣẹ́gun àrùn gbogbo. Ṣíkíṣíkí bèbí tí ẹ kọ́kọ́ wọlé náà. Ọ̀dà dìkọ̀ ẹ dákun ẹ bá ń gbó mi. Bẹ́ẹ̀ bá fún lómi kẹ́fún lómi. Ìfowó mi bá ń ṣe é mọ́ ẹ dákun. Má kọrin fún mi. Ó fẹ́ gbogbo wà tí ọkọ wọlé náà. Wọlé ọmọ mi wọlé. Bí n bá wọlé kí lẹ ṣe fún mi. What are you now bọ̀ lọ fún? Kí lẹ ṣe fún mi. Ṣùkí bébí pépéré tí ọkọ gbégbá sílẹ̀ nù. Àbẹ̀dá dìgbò yìí ní gbégbá mi ilẹ̀ bí ẹ ṣe máa ń ṣe nù. Ẹ má jẹ́ kí gbẹ́dọ̀gbẹ́dọ̀ gbowó àgbàdo lọ́wọ́ èmi yín lórí owó yìí o. Nítorí bí ẹ ṣe máa ń ṣe nù tẹ́ ẹ máa gun àgbo mi tẹ́ ẹ máa tún máa làgbo mi lára mi. Ẹ bá ń gbọ́ mi o. Ń gbowó mi lọ mi ti nígbàgbọ́ mi lẹ̀. Ẹ bá fẹ́ wàhálà ẹ dákun. Ṣe sùúrù. Ó mọ̀ pé tó bá mu ẹnẹsí tí ó bá ṣẹ̀sìn tó bá mu bàárọ̀ kò lè yarọ. Tí ọkọ gbégbá lẹ́nu. Ṣé mi ń tẹnẹsí ni ẹ dákun? Tẹnẹsí ni mò ń tà, má gbọ́ mò ń tà. Ẹ má bá ń sọ yẹn ọ̀bà ládùúgbò fífi láì fi yín. Ẹ ó mọ̀ pé ọmọ máa kú ọmọ máa yìí wọ́n á ti ọkọ kí ìyẹ́ pé ọmọ náà gbégbá lẹ̀. Ṣìkí bébí pépéré ń pè o, pépéré ń pè. Ó tún ti gbégbá lẹ̀ wá bá mi. Bí n bá wá gbégbá mi lẹ̀ nǹkan ṣe rò pé ẹ tún mú wọlé níbẹ̀ ṣe mọ́ ń sìn. O ṣé ọmọ mi. Tẹ́ máa dọ́gbò mi wò lára mi. Ó mọ̀ kan. Ìpọ̀ ga yín sí. Wọ́n ti tún ṣe pé iṣẹ́ tí a ti tẹ́lẹ̀ wọ́n lọ gbowó ní ìlú. Ìjọ tí màá ti fún ẹ. Mi ní wọlé bẹ́ẹ̀ ṣe lọ́dọ̀ òun ló ká wá. Àlọ́ o. Pẹ̀lú àdìgún ẹ fi mí lẹ̀. Ọlọ́run mi, ìwọ ni màá sìn títí ayé mi. Ìzọ́ni. Ẹ̀yin tó láyé ìbà, olúbíkì ìbà, wàá máa lọ́rẹ́, wàá máa bọ̀rẹ́, wàá máa tà. Ìyá wí láyé, ẹ̀gbọ́n àjà.
dànù. Màámi owó mi mo wá gbà lọ́wọ́ bọ̀ láti. Àdìgbò ayé rẹ̀ mọ̀ òórùn. Àdìgbò ayé rẹ̀ mọ̀ ojú kò bímọ bá ọ tẹ̀lé mọ̀ ta. Orí olóyà olóbìbú ẹ̀rọ mi ni wọ́n ń gbà. Màámi mo wá gbà lọ́wọ́ bọ̀ láti. Ọba àkọ́gbọ̀nà kórè ọkọ̀ kògbọ̀nà kórè ọkọ̀. Wà á máa tà lágbára Ọlọ́run. Ayé rẹ̀ wú àdìgún. Níbi kan lọ́wọ́ aṣọ. Ṣé bọ́ ọlọ́gbọ́n lọ lọ́dẹ ọ̀rá rẹ̀ lẹ́yìn ṣọ́? Kọ́ ọlọ́dẹ kọ́ bá ti rí wá wọlé kọ́ bá dago 12 a ọ̀lẹ́ ayá sùn kẹ̀sí ìdago 12 a ti mọ̀ ògógóró yóò ṣe bọ́ ògógóró kan mú kọ́ àpapalala. Olúbíkí ibà. Aṣọ ìbí ti pa ọ́. Olóyè elébìdú. Yó lèdí bẹ́rẹ̀. Àkíkọ̀ ẹ̀ fẹ̀yàwó mọ́rin pé èmi láàrin fọ́ṣọ́. Èmi ni mọ́rin dán ní kẹ̀ fọ́ṣọ́. Ayé rẹ̀ ti àrùn. Ayé rẹ̀ àrùn. Má dá wọn lóhùn o, ohun ọba wọn ní kọ́ sọ, ohun ọba wọn ní kọ́ máa wí. Wá síbí ṣé fóònù wa tẹ̀ bí o ti débi more than 25 minutes you're just pressing your phone I don't like it. Wọ́n pariwo tó gbádùn èmi wọ́n pariwo ní ilé mi òkè kí máa rẹ̀ bọ̀ ó bàjẹ́ gan ó bàjẹ́ ni wọ́n ló lẹ̀ ti bàjẹ́ jù. Aki o. Eya Akin. Ọlọ́run ọmọdé. Ó lè kí bàbá ní ayé rẹ̀ á dá ayé rẹ̀ á lọ́dìdọ́ ó à sọnù. Ìdé sókè torí ọmọ kan gbẹ́kọ̀ lọ ya. Torí bí mo ṣe rí ọmọ kà gbẹ́kọ̀ lọ ya kí ọba rán ni kọ́. Ògùn ọkọ pẹ̀lẹ́ kí lorúkọ ẹ? Anna dẹ̀ dá nínú bíbélì ọmọ dáadáa lọ àjẹ́. Àdúgbò ilé ìgbé o. Ajá. Àbẹ́ ìṣàjà lẹ́kí arómisálẹ̀ gbẹlẹgbẹ. Lọ tí á bè yìí. Ẹrù rẹ kò gbé dání sí kọ́. Ó gbé òun. Ó wọ ìdókòwò lókè. Jẹ́lá ẹ̀jẹ̀. Ní ìjẹ́ kó o jáde alátúndé láì wọṣọ ní ìlú tó tó. Ọdún máa wà jọ. Aṣọ rẹ̀ ẹ̀wọ̀ òkè. Báwo ló ṣe máa kúrò látàjá? Mo tó máa dúró. Bàbá ṣe rè láṣẹ kún ni. Wọ́n bèrè sí àkẹ́gbọ̀n wọ́n bèrè sí àkẹ́gbọ̀n. Rà sí wájú. Oh, mommy, I don't trend it. It's not always good to go with trending stuff. Woman destroy. Oh yeah. See, I see that you're a very beautiful girl. But people who are proper, almost jáde nílé, woman is dressed proper. You know, you really see him, so you don't put that. Màámi, kò lè wá rí bẹ́ẹ̀ o, ọmọ yìí ọmọ gidi dẹ̀ ni o. Ẹ̀yin lẹ sọ fún mi pé kí n look for a decent. This girl is top notch, a decent girl. I can tell you for free 100% that she's a very good girl. Olùwà wà láti ilé ìwé ọmọ olówó ni. To crown it up. Virgin ni. Are you a virgin? Yes, that okay. Àwọn òbí ẹ dẹ̀ try o. Okay. How old are you? 18 years. She's good. Emeka at 25 ni mo is virgin. So, to bá be a virgin at 13 is not a bad thing. But still, ìdá. Ṣùgbọ́n torí mo rí ẹbí pé ọmọ tó jẹ́ pé tó bá rí ẹni tó máa kọ́ ẹ àbí tó bá kọ́ ẹ, ó máa gbọ́n. Ṣé o kàn ń ṣọ̀rẹ́ ọmọ mi ni àbí o fẹ́ fẹ́? Bébí mi ni, ó lọ mi. Mi ì ṣe lè fẹ́ ìyá kí n. Wàhálà ìṣe wa pọ̀ báyìí, mi ì ṣe lè fẹ́. Ọ̀rẹ́ rẹ ni mo lọ Akin, I'm seeing it that you are seeing me as an enemy. I don't want you to get married. Exactly. We have been dragging this issue for a very long time. Me like yet. Oh God. Mo like yẹ. Torí ọmọ tó ọmọ kẹ́kọ̀ọ́ ọmọ dáadáa. Ọmọ dáadáa mi. Ṣùgbọ́n mo fẹ́ kó o mọ̀ wípé bá a bá ṣe rìn láṣẹ kó o yẹ. Àdúgbò yẹ ìrínisí nìsọ ni ló kúta.
Yorùbá gangan ló sọ wípé ìrínisí ni ìsọni lọ́jọ́. If you are not well dressed, you won't rape. It is for your own disadvantage. What you need right now is your education. You need full concentration on your education. Now, jẹ́ kí wọ́n sọ fún Akin. Drop that phone, I'm still talking to you. Mami ẹ wo gbogbo nǹkan tẹ́ ẹ̀ ṣe ó ti sú mi. Màá mú rọ̀bọ̀ wá, ẹ máa sọ pé ẹ̀fẹ̀. Màá mú lẹ̀pa wá, ẹ máa sọ pé ẹ̀fẹ̀. Màá mú àgbàlagbà wá, ẹ máa sọ pé ẹ̀fẹ̀. Mo tún fẹ́ kí n wá. You want to kill me? What do you want me to do? Kí lẹ fẹ́ kí n ṣe? Ṣé fẹ́ pa mí ni? Ṣé mi nìkan lẹ bí ni? Mi láìkẹ́ náà. Ẹ máa embarrass mi. Mi láìkẹ́. Mami mi láìkẹ́. Ẹ embarrass mi níwájú àlejò mi. Akin, Ṣebí mo embarrassed níwájú àlejò. You decided to do the same thing to me. Bá ṣe kọ́ ẹ náà nìyẹn. Mo ṣe bẹ́ẹ̀. Ẹ̀yà kí ẹ jẹ máa. Jẹ́ kókó wọlé. Mi ìbínú. Jẹ́ kó máa kẹ́rù bọ̀ lulẹ̀. Ṣùgbọ́n mo fẹ́ ṣàlàyé nǹkan tí ò ní ẹ̀fọ́. Anna, má gbọ́ nǹkan tá a fi ń sọ. Torí tó bá tẹ̀lé nǹkan tá a fi ń sọ yìí, ó máa bà yí ẹ̀ jẹ́ ni. Kì í ṣe pé ó burú pé ṣùgbọ́n ọmọ tí mo bí fúnra mi ni. But what you need right now is your education. Education is the key. How old are you? You are just 18. Looking for admission to go to university. Ó yẹ kó o mọ̀, being a virgin is not a qualification for marriage. Virgin is not what I'm asking for. You are immature. You don't know what it means. Anjiori. Omako, I will teach her. I told you all of these things. Omako now. Omako. Ṣùgbọ́n bó ṣe wà yìí, you need another 6 months of kíkọ́. Èmi fún ọmọ mi lójú ẹsẹ̀, mo fún ọmọ mi bí mi rán ọmọ mi kúrò lẹ́kọ̀ọ́, ó bá bọ́ sí mi, ó bá pa mí dànù. Wo ọmọ mi, sórí mo nífẹ̀ẹ́, akíndó máa ń wà mo nífẹ̀ẹ́ kò ṣe. Another thing tó important ní sẹ́yìn education ẹ. If he married you now, it's because I want him to marry you. He's frustrated. Dáhùn, ẹjẹ bá tiẹ̀ jẹ́, ọmọ dáadáa ni. Òtítọ́, òun ló máa kọ́ ẹ bó ṣe ń ṣe. Àwa máa sọ pé ṣe báyìí. Ìwọ ló máa kọ́. Ó fi wọ mọ́tò kúrò. Ó sọ bẹ́ẹ̀ ó bá mi tẹ́tí kiri. Ó máa ń gbé mi. Mo ti máa ń lọ padà náà tẹ́tí kiri. Akíntì ẹ̀ ti jẹ gbèsè. Mo máa ń sọ ní ẹ̀kọ́. Lásán. Èmi gan ọmọ mẹ́rin tí mo bí mi náà 30,000 tí mo fi bí wọn tán. Àwọn owó mọ́tò wọ́n gẹ́gẹ́ mi ṣó ti gbọ́ ọmọ dáadáa ni ẹ́ ṣó ti gbọ́ next ó wá máa kí o ẹ̀gbẹ́ ẹ ní. Ẹ̀yin lẹ́bí àbí. Ṣé kí mi sí ni? Ẹ fẹ́rẹ̀ má wọlé. Anna. Ṣé ọmọ kan ti jì rẹ̀? Ṣáà padà lọ́jọ́ dín. Kó wá padà mójú lọ ọmọ Kalaba. Jàmọ́ àjí. Àdìgún àjí. Kékeré ọdún láàjì. Má lọ wá, má lọ súnmọ́ bí rárá. Àwọn eléyìí combination tó gàlágà jù ní wọ́n. Àwọn ẹbí ọ̀nà èrìṣà kábíyèsí rẹ ó yẹ kí mi wá ní kàbá mi yọ picture ọbẹ̀ jáde nínú frame nínú newspaper kí màdákù gbé àmúṣe fọ́tò màdákù gbé design lèmi ọkàn jẹ́ pé Akin á ní mí lọ́ra ni ọ̀ní. Ìyá Akin. ọkọ mi o dada ọgbẹ̀gún okùn ọmọ wa ṣáàlà ni iye dada síkọ́ ṣé òye òfun níyàn. mi fún o gbìyànjú jàjìyàn o ò ṣe ìyá dada ó sí ọ̀rọ̀ Akin ni. Akin kan náà ó ṣe.
ṣé o mọ̀ pé bó ṣe àbẹ̀ o ti bímọ 8? bẹ́ẹ̀ ni. Kọ́kàn jẹ́ pé ṣe pé iye kan ni òbí ọ̀hún ká ni máa tà irọ́sẹ̀ mú mi mo ṣe bínú dáadáa mo bójú jẹ́. ẹ̀rọ mi bójú jẹ́ mi bínú. mo bójú jẹ́ mo kì í mọ̀kàn ìwé ni pé bá mi bá sọ̀rọ̀ kọ́ jẹ́ 15 ló lè fún lóyún máa gbá. ẹ̀mí ń gbé. ẹ̀mí ń gbé. ọ̀tẹ̀tẹ̀. ẹ̀mí mi gbé. ẹ̀sìn wàhálà. bá mi bẹ́ẹ̀ kẹ̀ṣẹ̀ nínú ihu ti gba kété orí mi bẹ́ẹ̀ ọmọ yóò gbà kémi àtẹ̀yẹ rẹ̀ ti yá ṣe lémi ọmọ kù ọ́ ṣọ́ ìwọ náà ó rí wí dàda àkín ẹ̀ṣẹ̀ kan. ẹ mọ̀ ká ṣe lè báyìí wọ́n bá ti ọ̀lẹ́ lẹ́sìn máa pè jòkó ọlọ́mọ kan kì í di stop láti jọ ọmọ nífẹ̀ẹ́ gbà fún ṣùgbọ́n gbà kàbá ti mọ̀rọ̀ yóò kà mú ṣe kinní. ìyìn yòókù nù yín. ọjọ́ mi rántí èyí náà mo fẹ́ yàwó kí n bá mọ̀ mọ̀ èyí náà mo fẹ́ yàwó kí n bá mọ̀ mọ̀. ìjẹ́ mi ti yà bá a nọ́mọ̀ ẹ̀bọ̀ ṣé ti gbọ́ ṣé ìdù yìí nìlọ ọ̀tẹ̀tẹ̀ ìwọ ti lọ ọkàn ra ní balẹ̀. Akin. ọmọ àwẹ̀ mi ọmọ 8 ní fún lóyún ọmọ 8 tẹ̀gbọ́n-tàbúrò kan ó fún ọ 2 lóyún ṣebí èso kà ṣe sí ilẹ̀ gbà ibi kí ó bá ti ṣe tì ilẹ̀ lè gbé kíkẹ́ fún èèyàn bíi 5 lóyún lẹ̀rẹ̀ kan ni èyìn mi gbàgbà èyìn mi àgbà ṣe ó ní èṣe ó kọ́kàn ṣe pé ká lé ìdààmú kúrò nínú ọbẹ̀ ẹnì kẹ́kọ́ síbẹ̀ àmọ́ ṣá ni ọmọ èkó náà ni ọmọ kọ́mọ lẹ́lẹ́bẹ̀ káà ṣe bẹ́ẹ̀ yìí ó èsì wàhálà kẹ́ bá mi bá sọ̀rọ̀ ọ̀rọ̀ lọ́mọ elétí jẹ́ name back to her marriage. Wetin you dey talk me I no understand o. Why you dancing? I no understand wetin you dey talk now. I say me I no understand. Speak better English. Give me that better English, Marlene. You are calling me an illiterate? Mama, I no talk am, but if you talk am, you enter like that. You no talk am o. You no talk am. Your mommy did not go to school. Your mother cannot speak the English that I will speak. Are you mad? What rubbish? Do you know that I am a retired mistress? Oye ìjọba burú ni ayé àbàrẹ̀ àrùn ọ̀bàjẹ́ ọ̀nyàmà ọ̀pìnìdí ọ̀nyàmà. Ma na me dey tell ọ̀nyàmà because me understand wetin dey talk so I go tell you you must be very stupid you are mad. Stop now. You are mad. I go shut up for everybody for you and I dey craze. It's okay. You are a man, I don't vex. Wait first. What can I do you now? You carry me come and show off me. Ìjọ̀gbọ̀ndé wàhálà dé o, rọra ṣe. Bọ́bájúwà of Ekiti land. Èmi ló ké sí. Headmistress tó mọ̀ye o, Èkó ló ń pè bí. Àbáyé rẹ̀ fẹ́ lọ́ni. Kò fọmọ ṣeré rárá. Èyí Akin tí mo bá ròde, àfíjú ni, kò fẹ́ ìdọ̀tí rárá. Wọ́n ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ nìkan, ká ìṣọwọ́ kì í ṣe bẹ́ẹ̀ yìí. Yèyé Akin Èkó ló ń pè bí. Ń gbọ́gbọ́ náà ń gbọ́gbọ́, ń sọ́sọ́ náà ń sọ́sọ́. Àfíjú obìnrin tí mo kọ́kọ́ rí rí. Èyí Èkìtì tó délùú Èkó, tó ń bùgá onílé, tó ń bùgá àlejò. Rọ́tìtì. Tó ń bùgá onílé. Bá mi ṣe tọ́jú Akin dáadáa. Fáìn bọ̀bọ̀ tí mo kọ́kọ́ rí rí. Ṣáàrẹ̀ o. Akin tó lọ́wọ́ ẹ lónà tí gbogbo ọmọ kẹyàn ọṣẹ. Kété ọmọ Èkìtì pátápátá lọ́kùnrin lóbìnrin mo mọ̀ kí oyin mo ṣeun o. Ojú rí àkóbí o. Ní àṣìrìn o. Kétérípo ni mo kí o. Ọ́ ti dògbà. Igi rẹ ni àmútìyẹ̀kùnrin.